الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناس الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين وعلى آله حق قدره ومقداره العظيم آمين صلاة كاملة جليلة دائمة بدوام ملك الله مضاعفة بأضعاف أضعاف 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 آمين ما في علم الله مضروبة بنفسها آمين على سر الكل في سر الكل بسر الكل بسر أم القرآن بسر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 أكي الله بارك ولا الله أكبر ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kí ó máa bá adéwálé ànábì wa Muhammad صلى الله عليه وسلم àti gbogbo sàábẹ̀ lápapọ̀ àtàwọn aráalé rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ kí ó máa bá Maulana Sheikh Adam Abdullahi Alilori رحمه الله تعالى àti Maulana Sheikh Kamaluddin Al-Adabi àti Maulana Sheikh Yusuf Al-Abuhaji رضي الله تعالى عنه tó bá ti ọlá òní bá tí wọ́n ń bọ̀ كما با مولانا الشيخ القطب المكتوم وسيلتنا إلى ربنا الشيخ عمر تجاني أبو العباس رضي الله تعالى عنه أتي مولانا الشيخ الحاج إبراهيم إنياس يسر الله تعالى عنه أتي مولانا الشيخ محمد أول أول رضي الله تعالى عنه كما با مولانا الشيخ وسيلتنا بابنا ومدخلنا إلى ربنا مولانا الشيخ عمر الغزالي أجيبه رضي الله تعالى عنه كي يشما با إمالي tí mo fi ń rìnrìn àti gbogbo ọmọ alẹ́ ákì lápapọ̀ Maulana Sheikh Abdulwahid Murtada Hasan Al-Dhakawi adama Allahu hayatahu. Naam, mo fi kíkí àwọn àgbàlagbà yìí mo fi kí gbogbo àwọn afáwa lórí ìkàlẹ̀ pẹ̀lú gbólóhùn wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin kíkí ẹ̀yin àgbàlagbà jù báyìí lọ àmọ́ kí má ba lè gba àsìkò ní kí ọlọ́run kó jẹ́ kárí ogun yín pẹ́ albarika nabi wa Muhammad sallallahu wala alayhi la wa sallam hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Na'am, ohun tí wọ́n ní kí wá sọ ní ṣókí òun ni kí ni dáúrù Sheikh Alhaji Ibrahim àwọn róòsì wo ni Sheikh Ibrahim ni wọ́n play láti lè jẹ́ kí Sufi kí ó ká ilé kó sì tún ká oko. Àkọ́kọ́ náà ká máa bira wa wípé kí ni road Sheikh Alhaji Ibrahim play níbi national tasawuf. sallallahu ta'ala anhu. Ó ṣe déédéé kí ẹ̀kan wá dé kó lóun fẹ́ máa béèrè wípé orípa wo ni Ànábì Muhammad ní níbi ká fọ́ ìsìláàmù ká. sallallahu alayhi wa sallam. ẹni pa á tún máa sọ fún pé tí ó bá ń ṣe nítorí ìsìláàmù kí la fi wá rán Muhammad náà tẹ́lẹ̀. Òun náà ni Sheikh Alhaji Ibrahim tí ó bá ń ṣọlá pé wọ́n fẹ́ ṣe náà ṣùtà sọ́ọ̀ fún náà ni a ní nǹkan tó yá sí ń pa fi rán wọn tó ju yẹn náà lọ. sallallahu ta'ala anhu. Maulana Sheikh Alhaji Ibrahim sallallahu ta'ala anhu. ọ̀rọ̀ ṣéwù kì í ṣọ̀rọ̀ àsọ̀bíyà torí mo jẹ́ Tijani Ibrahimi òun lọ̀rọ̀ ṣéwù ó kọjá bẹ́ẹ̀ torí wípé ó ń wọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tó jẹ́ àwọn àfà tó wá nígbà tí àwọn Sheikh Ibrahim yẹn náà wá tó já sí wípé ọmọ ń pèèyàn sínú Islam Sheikh Alhaji Ibrahim sallallahu ta'ala anhu. wọ́n ṣe náà ṣírù tasawufu nìkan masha Allah. ó ń ṣe náà ṣírù Ìsìlámù mọ́ bẹ́ẹ̀ ni masha Allah. tábà lọ wò ó ní gbogbo àpọ̀lọpọ̀ àwọn tí Sheikh Ibrahim fún lọ́wọ́ bóyá ó fún wọn lọ́wọ́ lázìmí ni àbó fún wọn lọ́wọ́ tẹ́rìbíyà ni ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí Sheikh Ibrahim máa fún wọn lọ́wọ́ ó fún wọn lọ́wọ́ nígbà tí gbogbo wọn bẹ ní kèfèrí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yá sí wípé ó jẹ́ ṣéwà àgbà lẹ́ni tó yá sí wípé ó jẹ́ wòlíì àgbà lẹ́ni ìjọ tí Sheikh Ibrahim máa mú wọn mọ́ra tó máa sọ pé òun fẹ́ fún wọn lọ́wọ́ tẹ́rìbíyà ó bá wọn alaliwasaniya ó bá wọn lórí ẹbọ ni ó wá pé wọn sínú Islam kò wá pé wọn sínú Ìsìlámù nìkan wajadada lahum Islamuhum ó tún wá bá wọn tún Ìsìlámù wọn ṣe torí Ìsìlámù méjì ló ń bẹ
ó gbà lò nígbà ìjọba ṣe Islam kan tó ṣe kejì ìyìn sọ pé oníwà àlìjẹ́nnà o àmọ́ àlìjẹ́nnà àwọn borúkọ sí lówó Masha Allah. ìyìn ló níwà àlìjẹ́nnà ó wọ̀ àmọ́ àlìjẹ́nnà tó yá sí pé ìwọ kọ́kọ́ máa fi lẹ̀ pé tọ́ ṣáwà ń bẹ̀ ṣáà àlìsílámù tó yá sí pé mò ń kírun mò ń gbààwẹ̀ ìsìlámù kan ni ẹni wọ́n ní man aqama as-salata faqad aqama al-islam ẹni ò bá kírun kò ní ní ìsìlámù Masha Allah. tó bá kírun rẹ dáadáa tírun rẹ ti pé tó ṣe zaka rẹ tí zaka rẹ da tó ṣe ájì rẹ tájì rẹ tí ó sunwọ̀n tó sì tún wá gbààwẹ̀ táwẹ̀ rẹ tó yá sí parí pé ó wá ku al-islamu al-mujaddad Masha Allah. tó yá sí pé ó lọ bá ṣéwù kan tó máa bá ẹja dáadáa ìsìlámù ààbọ̀ tó ń gbé bọ̀ torí wípé àwọn máa ń gbẹ́lẹ́ náà àgbàlagbà pé kò sí irun tó fẹ́ kí tó fẹ́ mú ẹ débi kó fẹ́ mọ Ọlọ́run ọba. Allahu Akbar. nínú dáàrú Sheikh Ibrahim náà ni ìjọ ní Sheikh Tijani dé tó dé ó ṣe tasawufu ní kan tó já sí wípé ó wà munhasir ohun tó kájọ sórí wípé tó o báyìí tí ìpéye báyìí ò ní gbọ́wọ́ lázìmí ò ní gbọ́wọ́ tẹ́ríbíyà ọjọ́ tí Sheikh Ibrahim dé Sheikh Ibrahim wá rí pé ohun tí Sheikh Tijani sọ ń gbà yẹn ọ sọ torí dèdè làákàyè àwọn ọgbà yẹn ni tọ́lọ́pọ̀lọpọ̀ náà gbà yẹn náà wọ́ọ̀dá kí ni wọ́ọ̀dá nẹ́bí mọ̀ wọ́ọ̀dá Sheikh Tijani mọ̀ kátó wà sọ́kọ́ máa dẹ́ lọ́wọ́ bá mọ̀ wàmọ́ lam ya'rif Sheikh Ahmad Tijani wàlam ya'rif Sheikh ولم يعرف سيدنا ومولانا محمد ابدا لن يعرف الله. Allahu Akbar. kọ́ńdà ni wàláyà sọ bí àkọ́ èmi á máa sọ dáadáa gbogbo àwọn wòlíì kí Sheikh Tijani tó dé tọ́lá àwọn kílèmù pa àwọn ọ̀rá nẹ́bì wọ́n rí kankan wọ́n ọ̀rá nẹ́bì Sheikh Tijani náà rí walakinnahum la yash'urun. bẹ́ẹ̀ náà ni ó ṣe wá ṣẹlẹ̀ ń sìn ṣe rí gbogbo àwọn àáfà àti gbogbo àwọn kùtùbí tí wọ́n ń dé tó ń dé sínú Islam tí wọ́n dé sínú tasawuf tó wá ń sọ wípé àwọn oríṣẹ́ wa Ahmad Tijani ìyẹn kankan ojú ẹ̀ ò ká Ahmad Tijani àfi Sheikh Alhaji Ibrahim ojú yẹn kan ò ṣe ká nẹ́bì àfi Sheikh Ahmad Tijani ojú yẹn kan ò ṣe ká Ọlọ́run àfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. kọ́ ìdá ni wàláì kì í ṣàṣọ bí yà Masha Allah. ọ̀rọ̀ pé bóyá Tijani yà ni mí òun kọ́ náà kí a tún lọ síwájú. Sheikh Alhaji Ibrahim Inyass nígbà tí ó tó di pé ṣé wùdé àwọn tó ń bẹ́ẹ̀ tọ̀ríkọ̀ Tijaniya gbà yẹn àtọ̀ríkọ̀ Tijaniya tí wọ́n bẹ́ẹ̀ gbà yẹn wọ́n ju bí 43,334 ló ń gbà yẹn gbogbo wọn gbà yẹn ìgbà tí Sheikh Ibrahim wá dé kódà ní Nàìjíríà wà nìkan ẹni tó bá lọ ka tírà àtìjàníyà ẹni tó kọ laysa sufiyan innahu salafi wa huwa yuridu yarudda ala sufiya ó fẹ́ takò àwọn onísúfì ni ó dẹ̀ kọ́ síbẹ̀ pé ní Nàìjíríà wà yìí nìkan àwọn onísúfì tìjàníyà 42 million ló ń bẹ ìyẹn ní déédéé 1984 Masha Allah. takayal ìwọ náà wò ó dì sí tó já sí pọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀ náà wọ́n kì í ṣe Tijaniya bóyá Tijaniya mi Tijaniya Ibrahimiya wáyé náà ni gbogbo wọn. Masha Allah. láwọn àsìkò gbà yẹn ló fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ará bí máa ń sábà takò jù òun náà ni máa ń ká ní alátọ̀rí kọ́ ti Tijaniya Ibrahimiya torí wípé òun pé Ibrahim tó dé lọ́jọ́ wo ṣe máa sáré ní gbogbo àwọn karamẹ́ẹ̀tì yìí Ibrahim tó dé lọ́dọ̀ wo ó ṣe máa wá sáré kó gbogbo àwọn èèyàn tó rí kójọ yìí ó ṣe máa kó gbogbo wọn. Allahu Akbar. ọ̀rọ̀ Sheikh Ibrahim wá dá ẹgẹ́ bíi súrà àkàtúntò sọnù Kùránì wípé iza jaa nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir إنه كان توابا. Na'am. ìyìn sọ pé bóyá before kí Sheikh Tijani Sheikh Ibrahim tó dé kò sí fatihu ní Islam ìyìn ní before kí Sheikh Ibrahim tó dé kò sí nasiru ní Islam àmọ́ ohun tí mò ń sọ ni wípé ẹni tó dé kí fatihu Islami
alifutuhatu islamiyya bila ayi sila tí ò sí jà tá a para ẹni tó yá sí pé jẹ́ júwe ànábì fún ẹ jẹ́ júwe Ọlọ́run fún ẹ òun ni kò sì gbà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ òun ni Sheikh Ibrahim. ká lọ sí yàrá àwọn ọ̀gá mi mọ́ ní àná wọ́n ní ìzájá nasrullahi wal fatihu nígbà tí nasrullahi bá dé ọ̀tọ̀ ní nasrullahi ọ̀tọ̀ ní fatihullahi ọjọ́ ò bá ní nasrullahi tí ó ti fatihullahi ń bẹ iṣẹ́ rẹ̀ ò ti pé. Allahu akbar. Mọ̀lánà Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Àwọn ní nasrullahi lòun náà ṣe mọ̀ wípé iṣẹ́ tóun ṣe kalẹ̀ yóò tí ì pé lòun náà ṣe sọ fún yín wípé yáàtì min ba'di fẹ́ìdọ̀ oní fẹ́ìdọ̀ ń bọ̀ wà máa máa ń lọ fẹ́ìdọ̀ sí wal fatihi torí pé tàbá lọ́wọ́ fẹ́ìdọ̀ owó látara kẹ́límọ̀ fáádọ̀ ohun tó fẹ́ tàbá wo fàtáhà náà ohun tó fẹ́ náà ni kò rújú. Iza jaa nasrullahi wal fatihu. Nígbà tí àránṣẹ́ mi Ọlọ́run ọba bá dé ìyẹn Sheikh Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. wal fatihu nítorí aláṣìgbọ́ ìyìn sọ wípé muhatam ní pé Sheikh Tijani ni nasiru yẹn nínú àwọn òtúmọ̀ tá a lè fún náà ni gbogbo kútùbí pátá ó jẹ́ nasiru fún ìsìlámù ni ó sì jẹ́ fatihu fún lẹ́ẹ̀kan náà. Masha Allah. kò sí wòlíì náà illa an yakuna nasiran lil islam wa fatihan lahu. Masha Allah. Anabi gan nasiru ló jẹ́ muslim ó yìí jẹ́ fatihu fún. Masha Allah. Naam ní ohun tí fi wá kónlẹ̀ ọ̀rọ̀ kan máa ń sábà máa ń gbọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ a máa rò wípé kò ní sí gáúsù míì mọ́ lẹ́yìn Sheikh Ibrahim Inyass. Radiyallahu ta'ala anhu. Wàláhì àìdá Sheikh Ibrahim Inyass mọ̀ ló fi ń wò wípé mọ̀kọ́mù tó tóbi jù fún Sheikh Ibrahim ní Gauziya. Gauziya. Allahu akbar. Wàláhì àsọ̀bíyà kọ Gauziya Sheikh Ibrahim ju mọ̀kọ́mù yẹn lọ. Masha Allah. Torí wípé ọjọ́ tí Sheikh Ibrahim dé ayawa o nǹkan sọ Sardan ìdẹ̀ sọ Sudan mo sọ pẹ̀lú ráàyè nìkan aya Quran náà ohun tí Sheikh Ibrahim tí wọ́n wá yanjú ọ̀la wípé a kì í rí fèdí méjì ẹ lọ wà Nabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. ọjọ́ tá Nabi wa Muhammad dé gbogbo àwọn sàábì tó ra Nabi gáúsù ní gbogbo wọn. Hey. Masha Allah. Àmọ́ ìmọ́lẹ̀ Muhammad ó bu ogun Gauziya ogun ọmọlẹ̀ kò já àti ẹ̀gbúrò wọn ara. Bẹ́ẹ̀ náà ni gbàdí Sheikh Ahmad Tijani dé gáúsù náà ni Sheikh Ahmad Tijani náà. Masha Allah. Má dàrú ìjọ tí Sheikh Ahmad Tijani dé gbogbo kùtùbí tó wà ń bẹ pátápátá mọ̀kọ́mù kàtìmíyà rẹ̀ ó la ogun ọmọlẹ̀. Masha Allah. Bẹ́ẹ̀ náà ni Sheikh Ibrahim Radiyallahu ìjọ tí Sheikh ta'ala Ibrahim anhu. dé ẹ lè rí gáúsù ń gbà yẹn torí pé Sheikh Ibrahim Radiyallahu ta'ala anhu. òun ló wà ní mọ̀kánmùlì fèyìdí dẹ̀ ló dẹ̀ máa ń fún gbogbo ohun tí gáúsù bàbá mọ̀ ní mímọ̀ ọ̀dọ̀ fèyìdí ní ti ń gbà. Masha Allah. gbogbo gáúsù tó bá rí tó mọ̀ láyé rẹ̀ wọ́n kò bá jẹ́ gáúsù àbùkọ́kùnmùlà kò sí bí gáúsù náà ṣe lè jẹ́ nínú ọ̀dọ́ Mọ̀lánà Sheikh Ibrahim Inyass òun ni gbogbo wọn ti ń gba ọgbọ́n mádàd òun ni gbogbo wọn ti ṣe kí ni lọ́ ti ń gba ọgbọ́n mádàd kò sí wòlíì náà kò sí kútùbí náà kò sí gáúsù náà kò sí àbùdálù náà kò sí àwùtádù náà illa wa huwa yashrabu wa yaqulu mina hadrati Sheikh Ibrahim Inyass. Zama shahi aso shahi abu solihu Allah Allah la ilaha illallah Allah la ilaha illallah. Zama shahi aso shahi abu solihu Allah Allah la ilaha illallah Allah la ilaha illallah. Zama shahi aso shahi abu solihu Allah Allah la ilaha illallah Allah la ilaha illallah. Salih waliyullah 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 la ilaha illallah.
a kí wọlé àwọn àgbàlagbà kí Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́. náà ibi tí mo ti bọ́rọ̀ mi lọ ni wípé kò sí àrífín nínú àrífín ń bẹ ká máa rò wípé Sheikh Ibrahim Inyass Gàwùsíyà ni mọ̀kọ́ọ̀mù ẹ̀ tó tóbi jù. ẹ má jẹ́ kí n tàn yín gbogbo ṣẹ́rí Gàwùsíyà òun náà láyà nù Kùránì àmọ́ àyà kan tó já sí wípé ó kó mọ̀kọ́ọ̀mù mẹ́rin kan jọ tí ó sírù mọ̀kọ́ọ̀mù mọ́ láyé ó ń bẹ nù Kùránì náà. Masha Allah. mọ̀kọ́ọ̀mù anímọ̀kọ́ọ̀mù àlùwùlúhí ìyẹn kankan ò lè débẹ̀ anímọ̀kọ́ọ̀mù àrùbúbí adira Muhammad yẹn Sallallahu alayhi wa sallam. ò lè débẹ̀ Masha Allah. anímọ̀kọ́ọ̀mù lìkàtìmí adira Sheikh Ahmad Tijani nìyẹn Radiyallahu ta'ala ò lè débẹ̀ Masha Allah. aṣíwá ní mọ̀kọ́ọ̀mù fèyìdí adira Sheikh Ibrahim nìyẹn ò lè débẹ̀ bẹ́ẹ̀ náà ni gáúsù náà wà ń bẹ Masha Allah. mọ̀kọ́ọ̀mù gáúsù náà ń bẹ mọ̀kọ́ọ̀mù gáúsù yìí ló wá kéré jù nígbà mọ̀kọ́mọ̀t nítorí wípé gáúsù ó máa ń rọ́pò rẹ̀ ó máa ń rọ́pò Gàwùsíyà 100 years pé nìkan náà 100 years kó bá ti lè pé Gàwùsíyà yẹn ti parí àti ní ti gáúsù mi. Masha Allah. ẹ má jẹ́ àtọ̀rọ̀ wa gáúsù mi ń bọ̀ lẹ́yìn Sheikh Ibrahim kódà ó lè ti dé Mawlana Sheikh Abdulwahid Muqaddas Zakawi gáúsù tèmi ni tí ò rújú. ẹ jẹ́ ká wá lọ síbi àyà yẹn nínú South Tauba ká fi sọ mọ̀kọ́ọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin kan tó já sí pé kò sí tànà fúsùn ń bẹ̀ Gàwùsíyà tànà fúsùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye tó ń ṣe é dìyàwó mọ̀kọ́ọ̀mù Gàwùsíyà àmọ́ mọ̀kọ́ọ̀mù fèyìdí tí Sheikh Ibrahim gangan jẹ́ fún ara rẹ̀ kò ṣe é dù mọ̀kọ́ọ̀mù ni ò ṣe é dù Sheikh Ibrahim tu Gàwùsíyà lọ torí wípé ẹ lè rí gáúsù lásìkò fèyìdí láàṣẹ rí gáúsù lásìkò rẹ̀ bá a ṣe lè rí fèyìdí lásìkò kàtìmí. Masha Allah. عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. Inna iddata shuhur dájúdájú gbogbo adira tó ń bẹ pátápátá ìsìnà aṣáàrọ̀ 12 náà ní gbogbo rẹ̀ lára kẹ́lẹ́mọ̀ la ilaha illallah inú la ilaha illallah ní gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan inú bẹ̀ náà ni kullu zi adira tí ni ya'khudhu adratahu Masha Allah. inú la ilaha illallah ní gbogbo onímọ̀ náà ti mú tiẹ̀ náà. يوم خلق السماوات والأرض منها أربعة حرم. ó ní jọ́tọ̀ lọ́wọ́ sọ pé òun dá as-samawati wal ard ní lọ́ọ̀bẹ̀ púpọ̀ nítorí àwọn àgbàlagbà tó ń bẹ́ kalẹ̀ ọjọ́ tó lọ́wọ́ bá sọ pé òun dá sọ́mọ̀ àti ilẹ̀ ìwọ ló lọ wá sọ́mọ̀ ó sì wá wálẹ̀ ní ìyẹn ọ̀pọ̀ ẹ̀mí mí ní arba'atu hurum mọ̀kọ́ọ̀mù mẹ́rin kan bẹ́ẹ̀ tó já sí pé hurumu ni ẹ̀ lè débẹ̀. Masha Allah. mọ̀kọ́ọ̀mù mẹ́rin kan bẹ hurumu ni o ò lè bá ṣẹ́ débẹ̀ iṣẹ́ rẹ̀ ò lè gbé ẹ débẹ̀ ẹ̀bùn rẹ̀ ò lè gbé ẹ débẹ̀ sọ̀látùl fàtì rẹ̀ ò lè gbé ẹ débẹ̀ torí pé hurumu ni ẹ̀ṣà ni fáwọn ẹni ẹ̀ṣà bí tọ́lọ́nà. ذلك الدين القيم. ẹ wá lọ́wọ́ ní Kùránì lọ sọ pé àfùwájẹ́ ìsájà sọ̀rọ̀ fọ́tì wà ìtànẹ́sẹ̀ dẹ̀kùlúnà fi dinillahi أفواجا. dinillah ó ṣe emphasize ó ṣe ní dinillah hal hunalika man yadinu bil islam wala yadinu bi dinillah. Ṣé possible? kí ẹ̀ kan máa ṣe ìsìláàmù wa Ó ṣẹ̀sìn tọ́lọ́run. kó wá ní kò yí tọ́lọ́run ló ń ṣe Ọlọ́run bá fẹ́ dékè mọ̀ wípé lẹ́yìn ìsìláàmù tó ń ṣe èyí ó kú ma'rifatullahi wa habibi. Masha Allah. Bó ló ṣe mọ Ọlọ́run tó mú lólùfẹ́ rẹ̀ tí sànẹ́bì Muhammad. òun ló ṣe pé ní zálíkà dinul qayyimu ẹni bá ti lè nígbàgbọ́ pẹ̀lú àwọn adira mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ó sì tànà fún sun bẹ́ẹ̀ ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ sí pé ẹ̀sìn rẹ̀ ṣẹ̀ pé ni. Ẹ̀sìn ẹ̀ṣẹ̀ dúró ní. ولا تظلموا فيهن أنفسكم. súnìmù tẹ́fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni wípé ẹ má rò pé tẹ̀fẹ́ dín mọ̀kọ́mù yẹn rárá. Masha Allah. Má tọrọ ẹ. ọjọ́ bá ti ń ro ibi tá a ya mọ̀kọ́mù tá a bùn ẹ́ á gbákù lọ́wọ́ rẹ̀. الله torí وقل. pé mọ̀kọ́mù Sheikh Ibrahim àrífín nífa n kò máa wòyàn mi kò máa sọ ẹ gáúsù lẹ́yìn ni òbí Sheikh Ibrahim gbé gáúsù lẹ́yìn Sheikh Ibrahim ju mọ̀kọ́mù yẹn lọ irú Sheikh Ibrahim ò lè sí mọ́ irú gáúsù ṣì ń bọ̀ Masha Allah. mọ̀kọ́mù Sheikh Ibrahim fèyídíyà ni irú ò lè sí mọ́ ó ń bẹ nínú arba'atu hurumu yẹn al-uluhi al-rububi al-katimi àti fèyídí. Masha Allah. الله أكبر. kùmọ̀ Òkùnmá.
ṣe rí gáúsù tó bá wá dé nínú adira Sheikh Ibrahim lòun ti ń jẹ ló ti ń mu. Masha Allah. torí wípé Sheikh Ibrahim fẹ́ ó fẹ́ ṣe àfà ó fẹ́ gidi gan ni fa. ó fẹ́ fàyà. ó fẹ́ fàyà títẹ̀ Masha Allah. torí pé Maulana fẹ́ òun lẹ̀ ṣe lè rí gáúsù kan tó lóun fẹ́ tó lásìkò rẹ̀. Masha Allah. lòun náà ṣe ń jẹ́ gáúsù ara rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà Masha ló ń jẹ́ Allah. fèdí ní jẹ́ gáúsù nítorí bẹ́ẹ̀ ẹja mọ̀mọ́ kó mu ní kálukú fúnra wọn Sheikh Ibrahim kọjá mọ̀kánmú gáúsìyà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Illallahu barhamu Inyasi. La ilaha illallahu barhamu Inyasi. La ilaha illallahu barhamu Inyasi. La ilaha illallahu barhamu Inyasi. Huwal-hibbu Ibrahim qad jaa zaira. La ilaha illallahu barhamu Inyasi. Huwal-hibbu Ibrahim qad jaa zaira. La ilaha illallahu barhamu Inyasi. ahmada khairil alamin wa shakira. La ilaha illallahu barhamu Inyasi. faman kana yanhu للمدينة زائرة. لا إله إلا الله برام ياسين. ahmad khairil alamin. وما في ملماه سواي مناديا وكل الذي تحت التجاني بقبضتي. ما شاء الله. أنا الشيخ إبراهيم صائب فيدة وجدي رسول الله ختم النبوة. جزا الله هذا الأستاذ فضيلة الأستاذ محمد محيدين لكلمته الطيبة عن داري عن مولانا الشيخ إبراهيم داري مولانا الشيخ إبراهيم في رضي الله تصوفه. تعالى عنه. والله نسأل أن يزيده علما وفهما آمين. ويبارك في علمه آمين. بجاء من لا نبي بعده صلى الله عليه صلى وسلم. الله عليه وسلم. وبعد ذلك نرحب بحضور البدر الذي طلع علينا من سنيات الوداع وبحضوره وبطلعته وجب الشكر علينا. ما شاء الله. ما دعا لله داع فهو أيها الممدوح فهو الممدوح فينا. مولانا الشيخ آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. ما شاء الله. من المعجزات الخاصة وهو أن الله اختار سيدنا عيسى عبد الله منذ طفوله بالمعجزة وهو يكلم في المهدي حتى كباره. بذلك نرحب حضور مولانا الشيخ الكريم المكرم مولانا الشيخ البجيل المبجل صاحب العذرة النبوية مولانا الشيخ عبد الله العفيز آتاني الكتاب العارف الصمداني أدام الله حياتكم ودولتكم آمين. Aki àwọn àlùfáà wa Muyideen Alagbo tí wọ́n bá wa sọ̀rọ̀ ń pa Maulana Sheikh Alhaji Ibrahim. الله تعالى عنه. Now, aki wọn ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọ́lọ̀ kó bá a ṣe fún wọn. آمين. Ibi tí ẹ ti mú Ọlọ́run ní jó tọ́ ń bẹ́ẹ̀. آمين. Ẹ bá ń wí amínà fún wọn. آمين. Ká tún wí amínà fún wọn. آمين. Amínà ya Allah. آمين يا الله. Àwa kí ìwọlé àwọn bàbá wa gbà Fadilatu Sheikh Abdul Hafiz Ọlọ́run ṣẹyẹ Al-Arifu Samadani. أدام الله حياتكم. Ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọ́lọ̀ kó bá a ṣe fún àwọn bàbá wa. آمين. Mo kí yín gẹ́gẹ́ bí àfáà mi bí àwọn náà ti ṣe kí yín. Mo kí yín ẹ̀mí gígùn àtàláfíà ara kọ́lọ̀ kó bá a ṣe fún àwọn bàbá wa. Àmín. Àláfíà ara tó péye àti àrísìkì tẹ́ fi wá máa jíṣẹ́ Ọlọ́run ọba pẹ́pẹ́pẹ́ kọ́lọ̀ kó bá a jogún ẹ̀ fún yín. Àmín. Ẹ bá wí amínà fún wọn. Àmín. Ká tún wí amínà dáadáa. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo kí àwọn àlùfáà wa tí wọ́n wọlé
nígbà tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́